yẹ kó wọ́n jíyàn gbé lọ́wọ́lọ́wọ́ báyìí láyé sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi bàbá mi olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ẹ bá wa fún wọn ní ààyè, ẹ bá wa fún wọn ní mẹ́sì láti wá sílé, láti wá bá wa gbèjà ọmọ Yorùbá tó ṣe kọ̀tínú ẹ̀ lọ, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ń jíni bẹ́ẹ̀ ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. Èmi mọ̀ pé tọmọdé yẹn wọ́n bá wọlé ewúro wọnú gbó lọ, ewúro sá lọ, ẹjọ́ sí ewúro lè kojú Àmọ̀tẹ́kùn. Ẹkùn dé ẹni kájá dúró, ta ni wọ́n níwájú ta ni. Ẹ jẹ́ sọ fún yín, bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ẹ dákun, mo rọ̀ yín mo bẹ̀ yín, ẹ jẹ́ kí olóyè Sunday Igboho kó wá túbú ẹ̀ ṣe, ẹ jẹ́ kí Nnamdi Kanu kó wá túbú ẹ̀ ṣe, ẹ jẹ́ kí gbogbo padà sáàyè wọn. Ibi tẹ́ẹ̀tì wọ́n mọ̀ òun kọ́ lọ́rọ̀ ajé yìí. Gbogbo ibi tẹ́ẹ̀tì wọ́n mọ̀ yẹn òun kọ́ ni ọ̀nà àbáyọ. Ibi tẹ́ẹ̀tì wọ́n mọ̀ yẹn òun kọ́ ni kíkì. Ọmọ onílé ẹ̀wọ̀n lè sí eré àjò tí Sunday Igboho kí ló ṣe gangan. Nítorí pé ó pèpè fún ọmọ Yorùbá, ó jà fún ilẹ̀ Yorùbá. Ọmọ Adéyẹmọ ó lówó, ó lọ́lá, ó níbọ̀, ó nìkanná. Nínú Nàìjíríà yìí kò sẹ́ni tí ó mọ̀. Igboho Òòṣà, owó bàbá Dámì, ó fi ọmọ sílẹ̀, ó fàyà sílẹ̀, ó fi dúkìá sílẹ̀. Ó wá rí pé wọ́n pa àwọn ọmọ Yorùbá, ó rí pé yà ń jẹ ọmọ Yorùbá, ó wá fi nǹkan ní ẹ̀ sílẹ̀. Ó ní pé òun fẹ́ jàjà fún ọmọ ìyá òun, òun fẹ́ jàjà fún ọmọ bàbá òun, pé ilẹ̀ bàbá òun ò gbúdọ̀ bàjẹ́, ilẹ̀ ìyá òun ò gbúdọ̀ bàjẹ́. Ẹ wá ẹ̀yin ọmọ Yorùbá kan náà lè wá sọ̀tẹ̀ rẹ̀. Orí ẹ̀ ní àwa ṣe ń pariwo eléyìí, ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ọ̀nà àbáyọ tá a lè gbà, òun náà ni ọ̀nà àbáyọ, ọ̀nà ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, Yorùbá nation. Ẹ gbọ́ ni ọ̀rọ̀ táwọn sọ yìí ó ṣe pàtàkì, ráìsì ti wọ́n. Àní mo sọ pé àsámẹ́gun náà rà ní Agége, àsámẹ́gun náà sè sínú ọbẹ̀ nísìnyí. Àti rẹ̀rọ lọ́jà 10,000 kéré sọbẹ̀ mọ́, 1,000 sí ra ta lọ́jà mọ́, àtẹ̀lé ló fẹ́ rà. Gbogbo àwọn nǹkan yìí làwọn fi ń kéde. Ẹ jọ̀ọ́ gbogbo wa, àti kìrìsìtẹ́nì o, àti mùsùlùmí o, àti oníṣẹ̀ṣe Yorùbá kan lájọ́ sọ, òun lájọ́ sọ lẹ́nu. Ẹ jẹ́ ká jà fún ilẹ̀ Yorùbá, ọ̀nà àbáyọ náà nìyẹn. Ọmọ ìyá kan ní gbogbo wa, torí ẹ̀ gbogbo nǹkan ti wọ́n. Ọ̀nà àbáyọ ni ká dúró lórílẹ̀-èdè Yorùbá, kí Haúsá lọ lọ́tọ̀, kí Ìgbò lọ lọ́tọ̀, kí Yorùbá náà dá dúró. Ọ̀nà kan tí mo mọ̀ tí a lè gbà nìyẹn. Ọ̀nà yìí lọ ni ó ṣe pàtàkì fún wa. Tí mo bá fẹ́ lọlẹ̀ Haúsá kí n lọ gba físà láti lọlẹ̀ Haúsá. Tí mo bá fẹ́ lọlẹ̀ Ìgbò kí n gba físà láti lọlẹ̀ Ìgbò. Ní kó kálukú máa ṣe kó máa dálé tẹ́lẹ̀ ní ìlú tó bá wù ọ́, tó bá ti níwèé tó ti wà rẹ́gísítà. Ìjọba ṣe náà lọ́dọ̀ kan kò sí jà, kó lọ́wọ́ bá kó sànù fún wa. Ọ̀nà kan tá a lè gbà nìyẹn. Gbogbo ọmọ Yorùbá tí ẹ bá wà ní agbègbè yìí, ẹ rọ̀ wá, mo bẹ̀ wá láti parapọ̀ mọ́ wa ní ààyè láti ṣe ìkéde, láti ka orin orílẹ̀-èdè wa, láti rí pé a tẹ̀síwájú nínú orin orílẹ̀-èdè wa. Mo fẹ́ kí gbogbo wa pátápátá ká súnmọ́ bí láti gbé orin orílẹ̀-èdè wa lárugẹ. Gbogbo ìwọ tí o bá wà tó tẹ̀lé wa, ẹ sún síbí, ẹ jẹ́ kí a jọ parapọ̀ láti ka orin orílẹ̀-èdè wa. Òun ló ṣe pàtàkì fún wa. Gbogbo wa pátápátá ìjọba ti pẹ́ lórí ibi táwa. Àwọn èèyàn yìí kù lẹ́yìn. Ọ̀nà àbáyọ tí a lè gbà, ọ̀nà àbáyọ tí a lè tọ̀, òun náà ni orílẹ̀-èdè Yorùbá. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Mo kí gbogbo wa nínú ọjà, atajere, arajere, a máa dé bá wa o. Gbogbo tí gbogbo wa ti ń rówó tí à ń ná, àníwówó tí o. Ọwọ́ méjì tá à ń tẹ́ ta fi ń gbàdúrà ta fi ń pawó, níbi gbọ́mọ sí o.
ìwọ tó bá sàmì àdúrà kárí bí a ṣe bẹ́ẹ̀ fún ọ. mo tún tún sọ lẹ́ẹ̀kan sí mo ní ọwọ́ méjì tàbí ń gbàdúrà tàbí ń gba owó àní ti gbọ́mọ sí. àsìkò tá a wà yìí àsìkò tí a fẹ́ ka orin orílẹ̀-èdè wa ni gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ jẹ́ ká dúró wámúwámú ẹ jẹ́ ká dúró bí akọni ẹ jẹ́ ká dúró bí ọmọ ọkọ ẹ jẹ́ ká dúró bí ọmọ ìyá láti ka orin orílẹ̀-èdè wa 1 2 go. Ilẹ̀ wa ilẹ̀ wa orílẹ̀-èdè wa àgbéga 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 fàyè rí ìgbàgbọ́ wa ní pé ká ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní kẹ̀kẹ́ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá ó kí wa nínú ọjà bí a ṣe ń wọlé dé gbogbo wa àwọn ọmọ Yorùbá kò sí ọ̀nà àbáyọ oúnjẹ tí wọ́n ata tí wọ́n gàrí tí wọ́n epo tí wọ́n ìlú orílẹ̀-èdè wo la wà yìí orílẹ̀-èdè 419 orílẹ̀-èdè wo la wà yìí tí orílẹ̀-èdè tí èso ọ̀nà àbáyọ àwa yìí ó ti sú wa oúnjẹ tí wọ́n ẹ jẹ́ kálukú lọ́nlọ́ ẹ̀ ẹ jẹ́ ká wò ó tá a bá wo 100 naira tó wà lọ́wọ́ mi yìí láti 1914 ni wọ́n ti so wá pọ̀ ni wọ́n dẹ̀ sọ sínú bíbẹ̀ fúnra ara wọn wípé tó wá máa fi di 2014 kálukú máa lọ nílùú ẹ̀ àmọ́ ńgbà tó di báyìí wọ́n wo wípé ní àwọn ò lè jẹ́ ká lọ mọ́ nítorí kíni nítorí ìbàjẹ́ tó ń rí ṣe nítorí olè tó ń rí jà láàrin wa nítorí gbogbo nǹkan mèremère tí wọ́n ń kó nílẹ̀ wa ẹ jẹ́ ká lọ wò ó kí ni Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà gbogbo ọrọ̀ tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà èyí tó jẹ́ 90% ẹ̀ ilẹ̀ Yorùbá ló wà ẹ jẹ́ ká lọ wò ó dáadáa láyé àwọn bàbá wa Awólọ́wọ̀ ẹ wo epo tá à ń sọ pé wọ́n ń sìn òun kọ́ là ń lò tó fi ń sọ̀rọ̀ ajé ń gbà yẹn a ní kòkó a ní rọ́bà a ní ohun mèremère bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ní gold a ní ohun mèremère nílẹ̀ wa kí ló wá dé tó jẹ́ sí wípé ní wọ́n so wá mọ́lẹ̀ wọn fẹ́ ká lọ ṣé túláàsì ni ká mú ẹkùn àtajá àti ẹran ká so wọ́n papọ̀ ṣó lè wọ́ọ̀kì ni kò lè wọ́ọ̀kì ohun tó jẹ́ dìbẹ́sì tó lè jẹ́ kálukú lọ ní mẹ́lọmẹ́lọ tó lè jẹ́ kí nǹkan kó rọrùn òun ni kí kálukú kó lọ́ọ̀lọ́ wọn ẹ jẹ́ Ìgbò lọ ń tiẹ̀ ohun tó jẹ́ ohun lẹ̀ wọn ẹ jẹ́ kó máa lò fúnlẹ̀ wọn ẹ jẹ́ káwúsá lọ ohun tó jẹ́ ohun lẹ̀ wọn ẹ jẹ́ kó máa lò fúnlẹ̀ wọn àwa Yorùbá gbogbo ohun tó lọ ń fún wa ẹ jẹ́ káwa náà lò fúnlẹ̀ wa kó lè wúlò fún oníkálukú àlẹ́ Ìgbò àní kó má wá sílùú wa tó bá ti níwèé ìgbélú àlẹ́ Haúsá kó má wá sílùú wa tó bá ti níwèé ìgbélú gẹ́gẹ́ bó ìjà sí pé dàwa náà ń lọ sílùú òyìnbó láti lọ gbé bẹ́ẹ̀ tó já sí pé ní ìwé wa la fi ń gbé bẹ́ẹ̀ àléyàn kankan bọ̀ ohun tó máa wà ń bẹ̀ ni pé ní kán ṣèlú wọn káwa náà ṣèlú wa tó bá fẹ́ dẹ́ kọ́mpìnì sínú wa àbọ̀ fẹ́ ní ohun tó fẹ́ bá wa ṣe wọ́n máa ní láti níwèé gbẹ̀lú ìhun tá à ń béèrè fún leléyìí ẹ wo bàbá wa Tinubu tó wà lórí ibẹ̀ tó ń ṣe problem tiwọn náà àwọn náà bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni bàbá dẹ̀ kọ̀ntínú báyìí kódà èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó bá gbé mi náà sórí ibẹ̀ kò lè dá kò lè wọ́ kò ń ṣèpè tó bá kóòdù bàbá Tinubu àbí Awólọ́wọ̀ tó ń ṣèjọba ń gbà yẹn tó bá gbé àwọn gan sórí ẹ̀ lẹ́yìn kò lè dá mọ́ solution ni pé kí ẹ jẹ́ kálukú lọ Yorùbá nation. Yorùbá nation.
Yorùbá nation, Yorùbá nation, Igboho, Igboho, Igboho. Ìdí tí Ìgbòho fi jáde ni wípé ní 1914 oní ọkọ̀ wa papọ̀ Haúsá, Ìgbò àti Yorùbá wọ́n kó wa papọ̀ ní 1914 ọwọ́ ló máa expire ní 2014 tẹ́bádẹ́ wò láti 2014 yẹn ó dàbí ọbẹ̀ bí síyàn ṣe ní tó bá ti wá bàjẹ́ kán wá ní kíyàn mọ ìlú ọmọ ẹ̀yàn ṣéyàn lè jẹ mọ́ ó ti bàjẹ́ nǹkan tó bá ti bàjẹ́ ti bàjẹ́ kọ́ lọ gbé àwọn tó wà ní Yúróòpù àkọ́ wá fún Nàìjíríà ṣe kò sí nǹkan tó fẹ́ dà fún wa ó lájọ́ wá pé bàbá àgbò wa sọ fún wa nígbà àtẹ̀ntì ni pé ẹ má jà ṣe ẹ má yàgbá ẹni kó kálukó máa lọ wọ́n ti bàjẹ́ Nàìjíríà jẹ́ wọ́n ti ṣe gba ìfúgbà tí wọ́n gbọ́ wọ́n fẹ́ lọ pa olóòtú Sunday Igboho àwọn kígbe ẹ̀yin náà wò ẹlòmíì ò sì ẹlẹ́tẹ̀lẹ̀ ẹlòmíì wáyé nìkan wáìtì gan àti wá di pé láìsí tàbí má lè dùn ẹ̀wà náà ó ti wọ́n. mo mọ ẹgbẹ́ yìí bàbá wa àjẹyìn ìyá wa tẹ̀wà níbà ìgbà tó máa wọlé sí lọ́jọ́ Monday ọ̀pọ̀lọpọ̀ yìí máa kókun mọ́ bàbá ọkùnrin lọ́rùn okùnrin lẹ́kọ́ ló wọ́n bá fà ó ní orílẹ̀-èdè Nàìjíríà ló máa wá fà níjọ́ lẹ́lẹ́ ní ìfúnpá bẹ́ẹ̀ lówó níjọ́ lẹ́lẹ́ ní ìfúnpá lówó kí ló kọ́ òdù wípé owó tó wà lọ́wọ́ ẹ̀ come and do my business. I go collect my paper. I go enter. Do my business. I go come out. You now, if you get any business, won't do for your land here? I can ask. Can I ask you a question? How many years you have been in Lagos here now? 20-something years. You see now? If we separate now, nobody can pursue you. Like you can be in Yoruba and there. But you go collect normal duty. Yes. Yeah? And we be doing your business and they look comfortable. That's what we are telling our people now. Enough is enough. Enough is enough. The fearing is too much. It's too much. We don't fear again. No more fearing. Biafra must stand. Yoruba nation must stand. Yoruba nation must stand. Let everybody be their own land. Make they do business. Now you can go to Cotonou to go and do business. Or you go just collect your, let's say, passe. Do your business, you come out. Yes. If I want to call you your brother, yeah, if you want to call your brother, you go collect paper. Yes. You go do your business, you go to your land. Yes. Back. God bless you. Bambashi. Good job. Bawala. Good job. Good Peacefully. Job. That's why we come to talk out to our people in market here. My mom, do you understand me very well? No, no fighting. Thank you very much. God bless you. Mílíọ̀nù àbáyọ ní wípé kó ká ló dá dúró kí Yorùbá lọ lọ́tọ̀ Haúsá lọ lọ́tọ̀ kí Yíbò lọ lọ́tọ̀ kí àwọn ọmọ ìlú ọdún ọjà àwọn tuntun ilẹ̀ Nàìjíríà ti bàjẹ́ nínú ẹgbẹ́ ọbẹ̀ tó ti bàjẹ́ abọ́lẹ̀ tó ṣe tó ti bàjẹ́ ó wá sọ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tún wọn ìlú ọmọ lọ́wọ́ ní káyọ̀ ó máa fún wa ní the same taste tó ti bàjẹ́ náà ni so kò sẹ́ńtẹ̀lẹ̀ lọ gbé wá tó lè fún Nàìjíríà ṣe èmi kọ́lọ̀ ní ó lè bá wa ṣe ọ̀pọ̀ nípa tá a fẹ́ ní pé ó lè pè Afghanistan pé sẹ́yìn ìbá lè fẹ́ ni àbí ìjọba sí orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ káwọ̀ jáde láti wá ṣe ìpolówó fún wípé orílẹ̀-èdè ó ní bí alága ó ní ọ̀nà àbáyọ. ẹlẹ́jà fún wa ẹlẹ́gbẹ̀ẹ́ kan. ọlọ́jà fún ìwọ́n ṣe wáyà mẹ́ta. no eléyà tán ó jà fún president of Nigeria ni orílẹ̀-èdè Yorùbá tó wọ́n ní pé kí Yorùbá dájú ọlọ́wọ́ aṣáájú gbogbo wa. Koiki Media bring the work closer to your doorstep today being 5th of September 2024. Ibi tá a wà yìí ní Alimosho ní ìlú Èkó nípínlẹ̀ Èkó ìtamọ̀ sí Lagos State. Ibi tí a ti ń polówó ìhìnrere ti Yorùbá Nation fún àwọn èèyàn wa láti mọ̀ nípa àṣà wa, ìṣe wa àti ohun tí a ní láti dá dúró pé ìyà yìí pọ̀ jù. A ní ìdàdí ká orílẹ̀-èdè Yorùbá nínú ọjà tí a wà yìí
ó ṣe pàtàkì fún gbogbo wa láti jẹ́ kí gbogbo wa mọ̀ yìí pé àti àwọn tó wà nínú ọjà wípé ọ̀nà àbáyọ tí a lè gbà òun náà ni kó kálukú máa lọ sí ilé ẹ̀. Orílẹ̀-èdè Yorùbá ní ọ̀nà àbáyọ fún gbogbo ọmọ Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá ẹ̀sùn sí bí anígbàdì ká orílẹ̀-èdè wa orílẹ̀-èdè wa òun la dáká ní ìdíbà yìí. Ẹ má jẹ́ kí olóṣèlú kankan àwọn olóṣèlú kan tó tẹ́ níbọ̀dì mọ́. Wọ́n ní kẹ́ má sí ọjà ẹni tí ò bá tẹ̀ka fún APC ẹni tí ò bá tẹ̀ka fún PDP ẹ máa gbọ́wọ́ kan lórí báwọn ló wà ń bẹ̀. Ó ti kàn yín báyìí. Àwa ló kàn ó ti kàn yín báyìí. Bàbá ló wà bẹ́ẹ̀. Bàbá jẹ́ kí bàbá ti wọlé bàbá ti kúrò. Ọ̀nà àbáyọ ọ̀nà tí a lè gbà ọ̀nà tó jẹ́ pé òun náà lọ́nà lànà fún gbogbo ọmọ Yorùbá òun náà ní orílẹ̀-èdè Yorùbá. Gbogbo nǹkan tí a lè ṣe ọ̀nà tí a lè gbà òun náà ní ká kú olóko ẹrú. Ìyá lọ́jà bàbá lọ́jà ẹyẹ mo rí àwọn ọmọ Yorùbá gbà. Ẹ wo iye tó ń ta sa ẹ wo gbogbo ẹ kọ́lọ́ ń ṣàánú wa. Ẹnìkan wà ń bẹ̀ tẹ́lẹ̀ o. Gbogbo nǹkan bẹ́ẹ̀ wà lẹ́nu. Ẹnìkan tún ṣe rí lánàá o. Ẹnìkan ṣe rí ìjẹta. Ẹ wá torí pé ń pàṣẹ látòkè. Ẹni wípé dandandandan ẹ̀nà àti ká bá Nàìjíríà kú. Àwa ti kúrò nínú Nàìjíríà. Àwọn ò sọ ọmọ Nàìjíríà. Torí mi sí nílùú Nàìjíríà, mi sí ní Niger State, mi sí Niger State, Niger area, mi sí ń bẹ̀ ilẹ̀ Yorùbá mo wà. Ṣé rí mo ní àyè láti gba pásítọ̀tù tèmi kí n lọ sílé Haúsá láti lọ dá bísíǹsì ilẹ̀. Kí Haúsá tó gba pásítọ̀tù nílùú bàbá rẹ̀ kó tó wá sínú ìlú yìí, ó lè wá dálé sẹ́lẹ̀ ń bíbà yìí. Ó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, ó kálukú ṣe òfin ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, òun ni pàtàkì fún wa láti jẹ́ pé ká mọ̀. Tí wọ́n bẹ lọ lẹ̀ Yíbò, màá ní pásítọ̀tù àgbà físà láti lọ lẹ̀ Yíbò láti lọ lẹ̀ bísíǹsì. Ó kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Mọ̀ ẹ wá mú ẹran, ẹ mú ajá, ẹ tó wá mú adìẹ, ẹ wá tì mọ́nú yàrá kan, ẹ jọ sọ lé ṣe nǹkan tó yí sí ni. Ọ̀rọ̀ yẹn ò ní lè wọ̀. Kò yé mi o, kí Haúsá kó dá dúró, kí wọ́n máa sọ̀rọ̀ ajé wọn, kí Yíbò dá dúró, kí Yorùbá dá dúró. Ẹ jọ gbogbo àwọn fún àwọn ajínigbé bí wọ́n ti pààyàn lọ́tọ̀ tí wọ́n pààyàn lọ́sì kó dà. Ẹ rí kankan ṣe sí i. Àrọ̀ gọ́ọ̀mẹ̀ntì, àrọ̀ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ jọ ẹ má ronú lórí ọ̀rọ̀ yìí, ẹ bá wa tọwọ́ bọ̀wé, ẹ pé wa lọ́tọ̀ọ̀tọ̀. Àwa kò fẹ́ ríjọ́ àbí kí náà ń pè àbí kí náà ní ọ̀dà padà sí. Regional government. Ó yá gbogbo ẹgbẹ́ pátápátá ẹ jẹ́ ká dúró papọ̀ abẹ́kọ̀ọ́rin orílẹ̀-èdè. Ó yá dúró wámúwámú ẹ fi ìṣọ̀kọ̀tò. Ó yá ẹ jẹ́ ká dìbò ìṣọ̀kọ̀tò abẹ́kọ̀ọ́rin orílẹ̀-èdè wa. Orin orílẹ̀-èdè wa ó ṣe pàtàkì fún wa. Ó yá 1, 2, go. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, orílẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé má ṣe lẹ́rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ fàjọlá, ìṣọ̀kan àtòmìnira nìyẹn jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni
Yorùbá nation. Ìgbòho. Òòṣà. Mo bá àsìkò yìí kí bàbá mi Professor Banji Akíntóyè. Bàbá àgbàlagbà àlàáfíà tó péye Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín. Ẹ̀mí gígùn tó péye Ọlọ́run bá mi jogún ẹ̀ fún yín. Mo wá fi ọlá yín tọrọ fún bàbá mi, ẹ̀mí mi, ọkàn mi, adé orí wa, kábíyèsí, owó bàbá dámì, Òòṣà, ọmọ aládìkú. Ó kì í lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run ọba tó láyé abàmì wà pẹ̀lú yín. Múnimúni ayé kò ní mú yín. Panipani ayé wọn ò ní rí yín pa. tó bá ń padà bọ̀. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó ní ìṣubú yín lòun wá nínú ayé a máa fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Ọmọdé yẹn mọ Ìgbòho Òòṣà. O ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ o ò ní ṣìṣe inú ayé. Owó bàbá dámì àwa tá a nífẹ̀ẹ́ rẹ̀ jáde a lè dúró tì ẹ́. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tó ń ṣe lọ òun làwa ń tẹ̀síwájú. Ìgbòho Òòṣà. Owó bàbá dámì káre. Náà ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni a máa jẹ́ máa gbà á máa gbòmìnira ni. Mo kí wa lẹ́ẹ̀kan sí i, a ní ọ̀nà méjì tí a lè gbà ju orílẹ̀-èdè olómìnira lọ. Mo tó rọ bàbá Bọ́lá bẹ̀ Tinubu kó bá fi bírọ́dà wa Nnamdi Kanu kó fi sílẹ̀. Kí Biafra kan lọ lọ́tọ̀, Yorùbá kan lọ lọ́tọ̀, Haúsá kí wọ́n lọ lọ́sọ̀. Ilé ọmọkọ́tọ̀ yìí fún mi àwọn Haúsá ò bá ṣe wá pín àwọn sí márùn kọ̀ọ̀kan mi. Ọ̀kẹ́ wọ́n lọ lọ́tọ̀. Gbogbo kálukú à ní pé àbára wa ṣe o. Ẹ lè wá dálé sẹ́lẹ̀ síbí tẹ́ bá ti níwèé ìgbélú tẹ́ẹ̀dẹ̀ ní gbogbo àwọn pàmíṣọ̀ tó yẹ ká ẹ gbà. Àwa náà lè wá sílùú yín nígbà táwọn náà bá ti ní pàmíṣọ̀ tó yẹ ká gbà. Ata ti wọ́n, epo ti wọ́n, kò sí tó jẹ́ Nàìjíríà mọ́. Nàìjíríà ti expire láti 1914 amalgamation, ó ti expire láti 2014. Ìwọ tó bá ní 100 naira lọ́wọ́ ẹ mú jáde ní ẹ bá fẹ́ pọ̀ ọ̀kan tí a sọ. Nígbà tí àwọn òyìnbó so wá pọ̀, that's 1914 ni òyìnbó so wá pọ̀ nígbà náà lọ́hùn tí wọ́n pè wá ní tọkọ-tìyàwó. Wọ́n lè ní ta bá pé 100 ọdún àdíbẹ̀ ni 100 ọdún that's 100 years. Ṣé tí ìgbépọ̀ wa tí ò bá tún papọ̀, ó kálukú náà lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Bàbá wa Goodluck ìgbà tí wọ́n wà ní orí ipò wọ́n ṣe 100 naira wọ́n tó bẹ̀ jáde. Ẹ lọ wo bẹ́ẹ̀ bàbá wa Goodluck kí ló wà létí pé 1914 tí wọ́n bá ti di 2014 tí ẹ bá ti wo inú ẹ̀ ẹ lọ wò ó bẹ́ẹ̀ la pé 2014 ni a pé 100 years. Ìgbéyàwó wa kò lè wọ̀ ó kálukú lè lọ. Ẹ lọ wo lórí àlọ́wọ́ lọ́wọ́ yìí. Ẹ máa ta ọgbọ́n ti dé bíbá. Ẹ jẹ́ kó kálukú máa lọ. Ẹ jẹ́ àlọ́ wọ́n lọ́wọ́ tó wà lọ́wọ́ wa. Àkọsílẹ̀ rẹ̀ wà nínú ìwé ẹni tí ló ṣẹlẹ̀ àbájá kò sí wàhálà ní wá ṣẹlẹ̀. Àwa náà òṣèlú ẹ̀gbá làwọn náà. Olùkọ́ wo ló ṣèlú? Gbogbo ọdún ṣe ní Nàìjíríà, gbogbo àwọn ọ̀rọ̀
ẹjẹ́ ìwọ àjọ panúkà máa lọ afẹ́yìnlá ní ìfẹ́ onísolúṣọ̀n abẹ́bẹ̀rẹ̀ fún ẹ̀tọ́ wa solution lọ́wọ́ ìjọba Nàìjíríà àti bájọ́ plẹ̀lẹ̀ àwọn sábà ìjọba ti pọ̀ jù bẹ́ẹ̀ ni wọ́n tó bá dé stéèjì kan àwọn náà kọ́ máa kọ́ ìjẹ́ ìjọba olóṣèlú a ní lẹ́ni refinery lọ́dọ̀ wa Biafra and Yoruba Nation. wọ́n mọ báwo ni ìlú ṣe rí nígbà yẹn àti bó ṣe rí ìsìn. wọ́n mọ bó ṣe báwo ló ṣe rí nígbà yẹn àti bó ṣe rí ìsìn. ṣé rí ìgbàgbọ́ tí a ní láti ọjà sáàdì ní ilé Nàìjíríà tó ń pè wá yẹn tó ń pè Nàìjíríà ní wàá lóòótọ́. ẹ nà á. ọmọ ìjẹ̀bú bára bí ìyá àti àgbà ṣé bá máa padà sí lẹ́sìn ìgbàgbé wọn sọ fún yíyá sẹ́ńtírì mélòó làwọn ọ̀nà bàbá yìí ti pọ̀ ní tèbú yìí sẹ́ńtírì mélòó làwọn ọ̀nà yìí àwọn bàbá wọn ní fásóhùn ìlú wo ni wọ́n wà bẹ́ẹ̀ ló ṣe bàbá láǹfààní láti lọ sí wọn nínú sàárè ní pé ẹgbọ́ ìlú wo ló ń jẹ́ Nàìjíríà àwọn bàbá yìí ò lè mọ̀ oníkó tí sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà ń gbà yẹn Nàìjíríà táwọn wò yìí wọ́n fi ìlú jẹ́ fún àwọn British tí àwọn fi ń méèkì owó lọ́dẹ̀ fi ń finance ní tiwọn táwọn fi ń gbégbé ayé rọrùn àwọn táwa ní nǹkan yẹn táwọn kó táwọn fi ń finance ní wọn yẹn àwọn ò ní ìgbé ayé rọrùn lọ́dọ̀ mi yé ìyá mi a ní ìlú láti béèrè fún wọn tó jẹ́ ẹ̀tọ́ wa orí òyìnbó tó jẹ́ British tó tó wá papọ̀ yìí náà wọ́n ní àǹfààní láti mọ nǹkan tó pọ̀ wọ́n mọ̀ nípa bá ń bá Nàìjíríà lọ tàbí jẹ́ ẹ̀kọ́ náà ó yẹ kí Nàìjíríà yẹn àlẹ́ ní ìlọsíwájú ẹgbẹ́ ìyá mi àlẹ́ ní ìlọsíwájú rárá àwọn náà wá fìdí kéke sí ọkùnrin kéke sí tí Nàìjíríà bá ti jẹ́ sẹ́ńtúrì kan mo náà gbèsè tí mo máa ń rẹ̀ jùlọ aláǹfààní láti dá dúró káàdọ̀ lọ́kọ̀ọ̀kan ní òmìnira gbogbo àwọn olóṣèlú wa ló wá mọ nǹkan tó tọ́ but ẹ̀rú ń bà wọ́n láti sọ̀rọ̀ because àwọn kan wà tó jẹ́ pé wọ́n pọ̀ ní àwọn ọmọ lọ́rọ̀ mi ti yé ìyá mi òun ni tí wọ́n bá ní máa pààyàn sí ọ̀dẹ̀ náà tẹ́wọ̀n náà ẹ bá lọ́kọ̀ jà ló ń dọ̀dẹ̀ náà wọ́n bá wọ́n lè gbé pé ẹ̀rọ Ele é qual é? Oníkálukú máa lọ́lẹ̀ ni nǹkan tá a ní ó tó wa láti lórí wa bẹ́ẹ̀ ni. Ìyẹn iṣu 35 ẹyọ kan. Free Nnamdi Kanu. Àwọn olóṣèlú o.
Yorùbá nation. Ilẹ̀ Yorùbá òun ló jọ wá lójú. No going back. Ilẹ̀ Yorùbá ló jọ wá lójú. Oníkálùkù máa lọ ń lo ẹ̀ o. Olùkọ́ta ní o tó wá pín o. So bóyá rí nìyẹn so ẹ wà ń bẹ̀ so ẹni ẹ̀jẹ̀ ti gbọ́ ẹja ti wọ́n so kílẹ̀ ẹ̀yin náà wá rí báyìí sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló náà tẹ̀jà yìí àwọn akó wa papọ̀ yíbo haúsá àti àwọn ẹni wọ́n ń dóde kílẹ̀ yìí so àwọn ẹni wọ́n ń dóde ẹ jẹ́ ká lọ ẹ ti sọ́kàn Yorùbá lè sọ ló lè ṣe òun ló lè ṣe o we are not a politician o àwọn Don't do that a mistake. Yeah, we are being too much rubber. let's go It's our government that's killing us. So this one is a very simple thing. You know the share money. So please, Data ti wọ́n, tó ti wọ́n, ìjẹ́sẹ̀ lè fi 1,000 naira 2,000 naira sọ̀bẹ̀ ẹnu lé mọ́. Ìjẹ́sẹ̀ lè rárá sí àpò mi di tẹ́lẹ̀ mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní ilé wa láàrin oṣù kan kí n má ra báàgì tó méjì. Bọ̀ nísìnyí láì gba ẹni mò ń sọ 2,500 ní mò ń ra báàgì. Mo lè dáhùn èyí lọ́dọ̀. Bọ̀ nísìnyí ẹjọ́ èlò ní báàgì. Báàgì ráìsì ó ti lọ sí 80,000 ó lè ti wá 80,000. Láti yí ń bọ̀ lọ́dẹ̀ 1,000 ìjọba òbí rọ ní ìrọ̀ rẹ̀. Gbogbo àwọn nǹkan yóò ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ yín láti jẹ́ kí gbogbo yín mọ̀. you have to give that deny the class. We are not going back. I check you 1 million times. Yes. They should clean now the stand on They're not going back. Yorùbá nation. That's what we want. Yorùbá nation. No going back. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ọjà. Ẹ kú ọrọ̀ ajé. Ṣáájú wá, ṣáájú wọgbọ́n. Ọlọ́wọ́ Olódùmarè á dúró tì wá. Gbogbo ara máa ní tí wá ṣe. Àní bọ́lọ́jà ta. Àní bá oníṣẹ́ ṣe. Ara jèrè. Àtàjèrè fún gbogbo wa. Àpamọ́ owó. Àtàjèrè ọjà. Àwọn abáyé lálejò nítorí bíbí. Kí ẹ jẹ́ ká jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Ìyá yìí lọ. Ìyá tó jẹ́ wá tó. Ìrọ́nà pa gbogbo. Ìjọba ìjọba máa ń ṣe lé wa lórí. Lórí irọ́ ni gbogbo ẹ̀. Epo máa wálẹ̀ lórí irọ́. Gàrí máa wálẹ̀ lórí irọ́. Ráìsì máa wálẹ̀ lórí irọ́. Vanity upon vanity. Enough is enough. Ẹ jẹ́ ká jí kiri. Ó ti yé wa gbogbo ìyá wa nínú ọjà. Ẹ jẹ́ ṣọ́ra púpọ̀. Ẹ má gbóró olóṣèlú mọ́. Kò sí solution. Ẹ jẹ́ ká wá solution fún ara wa. Ẹ jẹ́ ká dá dúró. Ká máa dájọba ara wa ṣe. Yóò bá wa ṣèjọba ṣe. Haúsá máa lọ ṣèjọba tiẹ̀. Yorùbá máa ṣèjọba tiẹ̀. Ìjọba máa ná ní kọ́sí ta ní. Ká máa mẹ̀tẹ́ yẹn. Ká máa ti gbogbo ìlú wa. Èyí náà ṣe ìlú ẹ̀. Tí Yorùbá ní ó tó ṣe ìlú ẹ̀. Haúsá ní ó tó ṣe ìlú ẹ̀. Tí Yorùbá táwa náà ní ó tó ṣe ìlú wa. Kò wọ́ọ̀dù mọ́ oṣù àgbọ̀nbá lọ ń lọ ẹ̀. Ẹ jẹ́ àlọ́ ẹjẹ́ tí òkú aká pẹnu pọ̀. Kọ́ńtínà bí Kánú náà táwọn Yíbò lọ. Wọ́n já wa Yorùbá lọ, Haúsá lọ tiẹ̀. Ó fi àwọn oníṣẹ́ àjò sílẹ̀ fún ọ̀rọ̀. Ọ̀sán àṣẹwé ló ń ṣe pọ́nítọ́nà ó rọ̀ wá, mo bẹ̀ wá, lọ́tọ̀ wá tó. Ẹ má gbowó lọ́wọ́ olóṣèlú mọ́, ẹ jẹ́ ká jà fún orílẹ̀-èdè wa. Ṣé bó ṣe ń lọ ìṣó tèmi àti náà nọ́nù? Ọmọ ẹlẹ́ra wa wá ń jẹ dúdú. Ọmọ aláṣọ wa wà síta. Ẹ̀rí ẹ̀nọ́ọ̀bù tẹ̀nọ́ọ̀. Àwọn àti fẹ́ lómi rẹ̀ ti níta kan pẹ̀lú àkàrà ọ̀pá mẹ́ta. Ó ti gbàgbé ọjọ́ làwọn ọmọ rẹ̀. Ẹ̀kọ́ nínú gbogbo rọ́bìsì òṣì ní ọlọ́mọ kò sì ta wá, má fi àjẹ wá. Àbá ọlọ́run ti sọ pé àwọn ọlọ́mọ jà fúnra wa o. Ẹ jẹ́ ká jà fúnra wa. Ẹ jẹ́ pé ẹ̀rọ ẹ̀kọ́ máa dẹ́rù bà wá. Ẹ̀rù lásán náà ń dẹ́bà wá. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa. Àwọn ọ̀dọ́, àwọn aládùúgbò, ẹ̀rí irọ́. Ó ní àdínkù. Ó ní àwọn tó bá jẹ́ aṣíwájú, àwọn níbọ̀ yìí ìjọ lórí ìdí èyí àwọn tí wọ́n lọ rẹ̀ jí wa
nípò lórílẹ̀‐èdè níjọba àbílẹ̀ ní àríwá àwa gangan lára wọn ń ṣẹ́ wọn táwọn ti dọ̀gá lé wa lọ́wọ́ ẹ jẹ́ ká bẹ́ǹṣì gbogbo wọn látara pé kí kálukú máa lọ́nu rẹ̀ àkókò ti tó kí kálukú máa lọ ìlọ́jú tiẹ̀ ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ kárí dáa tẹ̀ ṣébi. ọmọ ẹyẹ máa ẹ kọ́ntínú wọn máa join wa. gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá akínyí ẹ kọ̀ọ̀rọ̀ ayé o ẹ̀yin bọ́lá ẹ kọ̀ọ̀rọ̀ ayé ẹ ayé ìṣẹ́wó ẹ máa ń jí ṣe o àti ayé máa ta o ọjà ayé máa ta o agbára ọlọ́run ní kẹ́ ẹ mú ọ̀nà dáwọ́ náà wọ̀dà kú wáta lábẹ́ àyà. lóòrè ẹ kọ́ dé ẹ máa sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹ máa sọ̀rọ̀. a kí gbogbo wa a kí ọkùnrin a kí obìnrin a kí ọmọdé nínú ọjà yìí a dẹ̀ kí àgbàlagbà wọ́n náà wá sí ibà yìí a wá fún ìpè sí orílẹ̀-èdè Yorùbá a wá fún ìjàngbara kí kálukú wa ká dá dúró àkókò ti tó ó ti tó gẹ́ báyìí ìnira yìí pọ̀ jù ẹ jẹ́ ká jà fúnra wa ẹ jẹ́ ká jára wa gbà ẹ̀tọ́ kùnrin náà kò sí ọmọ fẹ́ ṣe fún wa a pọ̀ jù wọn lọ àwọn ọ̀dọ́ la nílùú àwọn ará wọn ń ṣẹ́ ẹrú wa ni wọ́n jẹ́ wọ́n ti fẹ́ dọ̀kọ̀ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ká jára wa. Koiki Media bring the world closer to your doorstep today being 5th of August 2024, September 2024. ìjọba wàhálà ìjọba tipátipá wọ́n kàn ń jà fún ààbò ara wọn. We are live at Lagos State in Alimosho. Yeah. Where the awareness is taking place, precisely in Ijegun, Alimosho local government, ní ìlú Èkó, ní ìpínlẹ̀ Èkó. Yoruba nation no going back. This awareness to the world, this awareness to the people, to let our people know about the amalgamation of 1914 that expired in 2014, which is the first marriage as the last that we can go on a separate way in 2014. The 1, 2, 3. Ní ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú ọkọ̀ ire àtòhun tó dára. Ọmọ òṣàdìdé bọ́ sípò ẹ̀kọ́ ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìmọ́lẹ̀ ògo adúláwọ̀, àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Let's keep again. Another again, national anthem again. National anthem again, national anthem again, national anthem, national again. 1, 2, 3. Iṣẹ́ wa fẹ́ wá orílẹ̀ ìbí wa kàgbéga 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 fàyè mi. Àṣìbẹ̀rù làwọn mọ́. Àṣìṣe. Ilé.
tóhun tó dára ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. Yorùbá nation. Yorùbá nation. Igbo. Igbo. Oya, oya. Wọ́n ní ká máa padà báyìí. Movement. A máa ní flag ball. Òòṣà ó bàbá dábì lọ́la. No going back. Yorùbá nation. No going back. No going back. Yorùbá nation. No going back. Oya, Iléyá, Iléyá o. Kò lè bá wa gbọ̀yànú. Ọlágbìyànjú títí kò lè bá wa gbọ̀yànú. Ẹ wá bá wa gbọ̀yànú. Àwọn pictures ẹ̀. Ẹ̀rọ kẹ́ tó lọ kí máa download kí ni ẹ̀rọ kí ni tí mo sọ yẹn kí máa download ẹ̀. So màá lè kọ́ yín.
Iléyá, Iléyá o, ọmọ Oòduà Iléyá. Iléyá, Iléyá o, ọmọ Oòduà Iléyá. Bí àbọ̀ máa ń bọ̀ bí àwọn lè ṣe bóyá Voilà, vous voyez snap. Voilà, vous voyez snap. Pour la squad. Ouais. Ah, filet ko so ara. Kama le ma snap ma ya won fún Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Òòṣà. Òòṣà. No going back. Òòṣà. God bless you, my brother. God bless you. Yorùbá nation. Yorùbá nation. Orílẹ̀-èdè Yorùbá. Orílẹ̀-èdè Yorùbá. A kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa. A kí yín ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àkókò yìí. Ọdẹ òdùbí. Gbogbo apáta. Olódùmarè ò ní fi wá sílẹ̀ o. Ìjẹ́ ìmúṣúwà ò ní nira o. Ṣùgbọ́n Nàìjíríà ó ti dìlú nira o. Láṣọ wá jáde láti gbogbo agbó àkíyèsí pé kẹ́ ẹ jẹ́ kí gbogbo aká padà sílé. Lánàá tí ibi tí a ti ń bá bọ̀. Ẹ wá òbí tá a bá dé báyìí. Níbo lèmi àti wá ń bá lọ. Gbogbo apáta ẹ jẹ́ ká jí gìrì. Ẹ jẹ́ ká dira mú. Ká gbára mú ká fìmọ̀ ṣọ̀kan. Kí gbogbo aká padà sílé. Káwùsá lọlẹ̀ Haúsá. Bí Ìgbò wà ní Ègbò. Bí Yorùbá wà ní Yorùbá. Gbogbo wọn ọrọ̀ ajé ẹnìkọ̀ọ̀kan wa. Ká máa mánéèjì ẹ̀. Ká máa tún ṣe. Ká máa tún gbéra lárugẹ. Àwọn ojú ẹ̀nà kan kò sí lórí Nàìjíríà o. Kẹ́yìn náà ti rí bó ṣe ń lọ. Wọ́n ní ìrẹsì máa wálẹ̀ tó ti wálẹ̀ lórí irọ́. Wọ́n lẹ́wà máa wálẹ̀ tó ti wálẹ̀ lórí irọ́. Wọ́n láta máa wálẹ̀ tó ti wálẹ̀ lórí irọ́. Lórí irọ́. À ń fi àkókò ìtọ́ fún wa pé kò sáyè ẹ̀tàn mọ́. Kò sáyè ẹ̀tàn mọ́. Ẹ jẹ́ ká tún wa, ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Ẹ jẹ́ ká padà sílé. Ẹ jẹ́ ká jí gìrì. Wọ́n ń dẹ́rù bàbá ni wọ́n tó wa. A pọ̀ jù wọ́n lọ. Àwọn ọ̀dọ́ la ní ìlú. Àwọn ọ̀dọ́ la ní ẹ jẹ́ ká jáde. Ẹ jẹ́ ká jáde ká ṣe alóòjọwọ̀. Ẹ jẹ́ ká bá wọn fà á. Ìyà yìí ti tó. Ó ti tó gẹ́ báyìí. Ó tó gẹ́ ilé ìyá ọmọ Navy. Ẹ jẹ́ ká jí gìrì o. Ẹ jẹ́ ká jẹ́ àgbàrá ọ̀run ìjọba amúnisìn. Àwọn olè, ẹ bá ń gbọ́ àgbà Yahoo. Àwọn ìjọba Nàìjíríà náà gbé àgbà Yahoo. Ẹ̀rí. No going back o. Àti wá ṣe tọ́ba yìí. No going back. Ẹ yà mí fọ́tò Yorùbá nation. Èmi kò dúró. Bá wa ti sọ. Yorùbá nation mi tó tọ̀. Ẹ kọ́ olùkọ́ ọ̀gá fún mi pé Yorùbá nation mi tó tó yẹ kọ́. Àbá mi sọ. Iléyá. Ẹ kọ́ olùkọ́ Yorùbá ní wá Yorùbá nation. Ẹ bá tẹ̀lé kí n bọ̀ lórí ẹ̀. Yorùbá ni ràn wá. Yorùbá ló lóde, Yorùbá ló rájà. Ẹ jẹ́ ká jọ aláàbò. Ó ti tó bí ẹ bá yọ. Wáyé máa tọ̀ wá mọ́. Ìjọba ẹ̀jọ̀ yìí ti pọ̀ jù. Ìgò bẹ̀tà ọjọ́ ló bẹ̀ bẹ̀tà. Ọjọ́ ló bẹ̀ bẹ̀tà. Ìgò bẹ̀tà. When is going to better? Àkókò tí kò ẹ jẹ́ ká lọ lé o. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ lé o. Ẹ jẹ́ ká lọ sílé o. Olúwa dúró tì wá. A máa gbalẹ̀ wa. By fire by force, ilẹ̀ Yorùbá máa dúró. Whether they like or not. Àárẹ̀wá tàwọn Haúsá. Biafra tàwọn Ìgbò. Gbogbo àwa Yorùbá nation. Ẹ jẹ́ ká dá dúró. Olúwa dúró tì wá o. Àdìsí wa ṣe o. Yorùbá nation.
Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá ilẹ̀ Yorùbá la fẹ́ o kò sáyé mọ́ o kò sáyé ẹ̀tàn mọ́ o it's time to time. Owó dáa ti ṣe látàárọ̀ tó bá ti It's our time. Owó ni wọ́n tàfẹ́ náà. Ó wà nínú ìsáàtì bíi màtí àmọ́ta. Tó bá dé sáà. àwọn ọlọ́pàá bá yà á àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀dẹ̀ mọ̀ pé wọ́n ti ṣe A kí gbogbo èèyàn wa nílé ṣé fọ́ọ̀sì yẹn jáde ṣá a kí gbogbo èèyàn wa nílé lóko. Yorùbá nation. Ẹ kò fi ní máìkì. Ẹ bá mú ẹjọ́. Megaphone. Ẹ gbà ń fẹ́ kó ọ̀nà ẹ̀. Kó lè kó. Aki ẹtẹmọlẹ. A kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lájò lẹ́yìn odi níbikíbi tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bá wà káàkiri àgbáyé ẹ jọ̀ọ́ pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní diaspora. Pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní diaspora ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín à ń rọ̀ yín ẹ rí wípé a jáde láti ṣàwẹ́nẹ́sì fún ẹ̀ tí nǹkan tá à ń ṣe tó yé a nídìí ẹ̀kú yín lọ́pọ̀lọpọ̀ gan o nínú nǹkan tá a nídìí ẹ̀kú ilé lórí òun làwọn flyers kò ń ṣe ọ̀rọ̀ flag nìkan tàbí pé apolo flyers wa àtàwọn nǹkan tá a bá kọ sínú ẹ̀ ẹ rí wípé gbogbo nǹkan tá à ń ṣe yìí a nídìí àwọn flyers báyìí láti fún àwọn èèyàn láwọn eléyìí tí wọ́n kọ nǹkan tó make sense sínú ẹ̀ láti lè fún àwọn èèyàn kán lè ọ̀dà sáà kí nǹkan tá a gbé dání àwọn bá lálé bá wọn sọ̀rọ̀ wọ́n á gbọ́ àgbọ́yé mọ́ wọ́n nígbà tí wọ́n bá ti fún ọ ní flyers yẹn tó bá lọ kà tó ń go through ẹ̀ wọ́n á lè mọ kí nǹkan tá à ń sọ àdúgbò nọ́mbà sí pé wọ́n lè pè wá èyí tí ó bá yé wọn bẹ̀ bọ̀ tí nǹkan tá a kó dání ó kéré jọjọ àti ìṣe nǹkan débi kankan sí gbogbo flyers ti tán a jẹ́ ní láti béèrè fún nǹkan tó jẹ́ tọ́ wa báwo la ṣe fẹ́ ṣe ìdí àtìtúmọ̀ lélẹ̀ tá a fi ń pe èèyàn wa tẹ wà nílé tí Ọlọ́run kún lọ́wọ́ tí ẹ ní lọ́wọ́ ẹ ràn wá lọ́wọ́ láti ṣe àwọn nǹkan yìí àwọn òsọ pé kẹ́ sẹ́ǹdì owó sí wa o ẹ lè ṣe kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí wa láti lè fi gbéṣẹ́ yìí kó lè tẹ̀síwájú ni àwọn èèyàn nífẹ̀ẹ́ sí láti gbọ́ nǹkan tá à ń sọ wọ́n fẹ́ gbọ́ wa wọ́n ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ nǹkan tá à ń sọ àmọ́ àwọn nǹkan tá a fẹ́ lò kò sí lọ́wọ́ wa ẹ dìde kẹ́ ràn wá lọ́wọ́ láti ṣe irú àwọn nǹkan yìí fún wa ẹ jọ flyers ó ṣe kókó ẹ ṣe kẹfì ránṣẹ́ sí wa ẹni tó bá láǹfààní àti sẹ́ni o ẹ bá àkànṣe Ọláyọmí Kóìkì àmọ́ bó ṣe máa dọ́dọ̀ wa ẹ bá ti kànṣe Ọláyọmí Kóìkì ó ní owó lẹ́fẹ́ sẹ́ǹdì sí wa ni ó jẹ́ àwọn flyers náà lẹ́fẹ́ ṣe ni a sọ pé dandan ni kẹ́ sẹ́ǹdì owó pọ̀ kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí wa láti lè fi ṣe kí ni láti lè fi ṣe nǹkan tá à ń ṣe láti fi jí ìrere fún àwọn èèyàn wa ni inú wọn dùn bó ṣe rí wa àwọn náà wọ́n ń béèrè wípé kí nìkan tá a gbé dání kí nìkan tá à ń sọ à ń fẹnu ṣàlàyé fún ọlọ́ọ̀tọ́ but àwọn nǹkan yìí tó yẹ ká tún máa pínlẹ̀ wọn lọ́wọ́ kò sílẹ̀ ìyẹn gangan la ní tàbí bẹ́ẹ̀ èèyàn wa sọ̀rọ̀ ẹ jọ abẹ̀bẹ̀ ní àṣàkọ iṣẹ́ tá à ń ṣe nílé pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ wá ń diaspora ẹ ràn wá lọ́wọ́ gbogbo ilẹ̀ mọ̀ wípé àti jẹ àti mú nílùú ọ̀rá àdìbọn ibù àwọn tí wọ́n ń tẹ́tí gbọ́ wa gan wọ́n ń fi àsìkò wọn lẹ̀ láti gbọ́ pé kí la gbé dání ni ọ̀pọ̀lọpọ̀ bílíkì olóṣèlú ni wá àwa dẹ̀ mọ̀ wípé a kì í ṣòṣèlú but nǹkan tó máa pè wọn tó máa bí àwa tó máa bí ẹ̀yin náà tẹ̀ fi ní gbésájò tẹ́ fi lè padà wálé níbi tọ́kọ̀ yín máa ti balẹ̀ òun là ń ṣe káàkiri tó Elédùmarè á ràn yín lọ́wọ́ o gbogbo ẹni tí ó ṣàánú yín lẹ́yìn náà fi lè ṣàánú wa Ọlọ́run á jẹ́ kó súnmọ́ yín wà ní súnmọ́ yín lásán àfojú yín á tún ṣe é lànà ni ẹjọ́ I need the flyers I need the sticker I need the poster tó bó ṣe rí nìyẹn bó ṣe jẹ́ nìyẹn o Elédùmarè á wà pẹ̀lú wa o. ẹ má lọ sọ́dọ̀ àfà ẹ má lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ má lọ
lọ tọ́lọ̀ babaláwo orílẹ̀-èdè Nàìjíríà ló máa ń fà á olè òjẹ́lẹ̀ ló fún ìyá yín olè òjẹ́kẹ̀lẹ̀ jẹun látàárọ̀ dalẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkọlẹ̀ ẹlòmíì jẹun lójúmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ò ti bímọ kò ló ń jẹjẹ ẹni tí ò fẹ́yàwó kò ń fẹ́yàwó kò lè ti bímọ ó tún lọ tọrọ owó káàkiri orílẹ̀-èdè mú èwo nìyẹn ẹ̀dẹ̀fẹ́ tó ń jòkó abẹ́tọ́ tó ń lé lórí bàtà ìjọba kútó ó tó ní pé wọ́n yẹ kó pé àwọn aráàlú àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn òbá ìjọba ìkọ̀kọ̀ jẹ́ àwọn tí létí ni pé tí bàbá wa náà bá pọ̀ ń bẹ̀ ẹni ó dé náà gbogbo kọ́nà màtí máa wọ́n sí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ó ló lè ṣe tó bá lè sọ ló lè ṣe ẹ̀yin náà máa wẹ̀ ẹ́ náà gbogbo oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ èló là ń fọn ní ìsìn ẹ̀yin náà wá wò ǹjẹ́ la fẹ́ ṣe ìjà wọ́n tó gbowó oṣù wọ́n tó gba 30,000 naira lóṣù tó ń gba 30,000 naira lówó oṣù 30,000 ló ń gbà ó wá lọ ọkọ̀ tún gbó fọ́ọ̀mù lójúmọ́ 600 naira tó bá sì 600 naira táṣọ oṣù kan èrè lówó sálárì ẹ fẹ́ ṣẹ́kù ó wá sọ pé òun ṣiṣẹ́ òòrówó òòró ń jẹjẹ òòrí mu ẹ̀yin náà wá wò ó ló jẹ́ ká òun tó wà ní Yorùbá lè sọ ló lè ṣe so Yorùbá lè sọ ló lè ṣe ẹ̀yẹ bá fún òwe yẹn tracks yẹn kiri. ẹ bá fún yín àwọn fúláàtì yẹn ẹ bá ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ mama ọgbà ẹ kúrò lẹ́rù ẹ̀yìn èèyàn wa ilẹ̀ Yorùbá. movement MOD. ìjọba Nàìjíríà ni olóṣèlú ẹjọ́ orúkọ mi pé eléyìí ti fi fa sẹ́mi láti oko owó wọn kò fọwọ́ bí sí 300 tẹ́lẹ̀ máa tó tún fẹ́ jẹ ṣé màá ní 5,000 naira lọ́mú tó fẹ́ àlejò Ọlọ́run ẹ wá ẹ wo Ọlọ́run yẹn náà wà láàyè Ọlọ́run gbọ́ wa Ọlọ́run sọ fún yín pé òun ní sọ̀kalẹ̀ àwọn tó kù àwọn èèyàn báyìí náà la máa ṣe kí ni wọ́n máa ṣe ra wa wọn náà bá ń kọ́ lóòrùn Yorùbá lè sọ fún un. àwọn òbára lẹ́nu kọ́kọ́ àwọn òbára ní kọ́kọ́ oní 2,000 wà oní 2,000 ìyẹn náà pọ̀ jù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìkan fún ní 300 wà tẹ́lẹ̀ oní 3 wà ṣùgbọ́n oní 300 náà wà tẹ́lẹ̀. wọ́n gbà tó ti jẹ́ pé yẹn kàrà ló kó. ọ̀nà làbí sọ wípé ìjọba yẹn náà tún ní ìlànà lórí ìwọ́de o làbí sọ wípé lórí ìwọ́de o Yorùbá lè sọ ló lè ṣe no be TikTok o no be TikTok o we stand for Yoruba nation and we stand for Biafra. Free Nnamdi Kanu. Nnamdi Kanu. Free Nnamdi Kanu. Ibi tí mo fi àtẹ̀yẹ̀ wọ́n báyìí. Ilẹ̀ Yorùbá láǹpẹ́ yìí. Ìpè tí ilẹ̀ Yorùbá láǹpẹ́ yìí. Ẹ jẹ́ ká jí lójú oorun wa. Ẹ jẹ́ ká jí lójú oorun wa. Ká pèpè fún ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè wa tó wá jẹ́ káwọn àgbẹ̀ wa kọ́ lè lọ sórí oko. Káwọn ọjà wa kọ́ lè tajà bó ṣe wù wọ́n. Ẹ wò ó, ilé ò ṣe dé, ojú ò ṣe jẹ, gbogbo ẹ̀ lè kó kí ló dé?
Ẹjẹ́ àlàjọ máa padà jáde ní. Àwọn bàbá wo lè lọ sórí oko mọ́ kí ló dé? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè wọlé 12 o'clock. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè wọlé 1 o'clock ọdún ìta ló fẹ́ rìn. Káwọn Fúlàní má jí wa gbé kó má pa wá dànù. Kò dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ jẹ́ ká dìde fún ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dìde fún ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dìde fún ilẹ̀ Yorùbá. Hello. Hello. Àwa àti Haúsá sọ̀tà ara wa. Bọ̀dá bá tó nígbà láti ṣẹ̀. Ibo. Ó kálukú máa dájọba tiẹ̀ ṣe. Ó yá wá ga. Kó máa ṣèjọba tiẹ̀. Ẹ bọ̀ kó yá mọ́ mo ti dúró má gbà. Ya ma. Esa. Ọmọ pé ìṣẹ́ ń bọ̀. Ọmọọṣẹ́ mi ń bọ̀. Ẹ bá ń bọ̀. Ó gbàgbé lè. Òun ló ń sáré bọ̀. Ìpè bá táwa ti pè ẹyẹ kí mo wá dìde fún ilẹ̀ Yorùbá ká má sọ pé àwọn kan ní wọn níṣẹ́ because tí mo bá dìde lẹ́ẹ̀kan náà àwọn tó ń kó wa papọ̀ ká lè rí pé a ti ṣe tán ó máa kúrò àti lọ àwọn òyìnbó tó kó wa papọ̀ wọ́n ti sọ ìgbà àti àkókò tó yẹ ká lọ ẹ̀wọ̀n ní £100 àtàmúdání ẹ̀ wọ́n ti kọ́ síbẹ̀ 1914 to 2014 that's 100 years pé tó bá ti dìgbà yẹn tí bàbá wo bá rọgbọ ọmọ akúlè lọ bọ̀ ó ti pé láti 2014 9 years ago bọ̀ torí àwọn jẹgúdẹrá yìí wọn lè jẹ́ ká lọ torí nǹkan tó ń jẹ́ ń bẹ̀ òun la fún wa ń gbé ká dìde ká gbọ̀dọ̀ díje báyìí ká gbọ́ ìpè kí wọ́n ti ká wọ̀ pé torí àwọn kan náà lè ṣe yẹ kí gbogbo wa náà lè ṣe ẹwọ àwọn Ìgbò náà ń pè fún pé tiwọn ó wá kú dá dúró àwọn àti Ìgbò à ń ṣọ̀tá tá a bá ṣe general system òun kà kó máa dá dúró Ìgbò máa ṣe tiwọn Haúsá máa ṣe tiwọn tá a bá fẹ́ wọlé wọn á fẹ́ bísà wọlé wọn á ṣe business wọn á lọ kò ní sẹ́ ń pa àwọn àbáwá lórí oko mọ́ iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ẹlẹ́wà Yorùbá lé wọn tí ò ṣiṣẹ́ yóò máa jalè ẹ wo fún ìjọba ni gbogbo wa lọ bọ̀ nísìnyí kọ́ gbogbo ẹ̀ ti dojúrú ọgbọ́n bàbá wa Awólọ́wọ̀ ti ṣe takuntakun ọ̀nà tó ń ti ṣe láti gbà yẹn àwọn ọ̀nà yẹn ti wà báyìí so ẹ jẹ́ ká dìde ìpèsè ìtàǹkì làwọn ń pè fún ká má tún sún wọn ká jí lójú ìran wa lójú oru wa káwọn náà dìde gbogbo aláàárín ipò wa lóníṣẹ́ wà á wò pé kò yẹ kí wọ́n máa lọ báyìí òun ni agbègbè ká fi dìde ká pè àwọn èèyàn ká pa àwọn èèyàn wa ká bá wọn sọ̀rọ̀ káwọn máa yínú síra wa ẹnìkan a ní àgbájọwọ́ la fi sọ̀yà ní Yorùbá wí àwọn ogungun àwọn kan kò gbẹrú dórí ọ̀ tá bá gbọ́ papọ̀ pé ẹ jẹ́ ká dìde a máa rí pé ó máa ṣe fún wa ẹ má ẹ̀ka wò pé àwọn kan náà lè ṣe gbogbo wa náà lábẹ́ nǹkan àbẹ́kejì ká lè benefit nǹkan yìí ní ìlú wa Yorùbá ìtòsófin wàrà àti oyin ni
ìlú tó ń sọ fún wa tọ́lọ́run kẹ́ni tó bá ló dé ilé òṣè délì sí yìí oúnjẹ òṣè jẹsẹ̀ nu a ti wà nílùú tọ́lọ́run pé ó fi fún wa lórílẹ̀‐èdè wa a tún wá ń jìyà a tún wá ń tábù a tún wá lọ ṣẹ́rú nílùú jẹ́ pé ẹ̀kan wa máa sìn wá ní. so dáàdì mi mọ́mí wa ẹ jọ kí pépà ti tó ẹ gbọ́ wá dìde ẹ jẹ́ kí gbogbo wa ká dìde ká náà gbóhùn sókè pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ kò ń ṣèjà ó máa kú já dúró akájú máa bá wa ṣe lọ tó oníṣà. bẹ́ẹ̀ ni náà bá dákẹ́ ńgbà yẹn ó lè má di bọ̀ sí i so gbogbo wa lè ṣe ẹ má yẹ ká dákẹ́ ẹ yẹ ká gbóhùn sókè ẹ yẹ ká pariwo Yorùbá nation Yorùbá nation. Koiki Media bring you all closer to your doorstep today being 5th of September 2024. Ẹ̀yin ọmọ tẹ́ ń wò wá nílé òun náà nìyẹn awareness Yorùbá nation awareness in Lagos State in Alimosho local government. So fáńfàní tẹ́yìn wò wá dúpẹ́ fún Ọlọ́run tó yẹ ká ṣe léyìí ilẹ̀ Yorùbá òun làásùn fẹ́ jẹ́ ká dá dúró. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá a ò nílùú jù báyìí lọ. Ó tún máa di fẹ́lẹ̀ yìí a tún máa tún ṣe yìí míì tó ń bọ̀ lójú ọ̀nà. So Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Ọlọ́run á gbà fún wa àníṣe lásán pẹ̀lú ọgbọ́n gbogbo ẹ̀yà ara ní a ti ń kú ìrọ́jú àníkú bẹ́ẹ̀ but àdúrà àwọn àdúrà kan wà tó yẹ pé àdúrà tí ó lè gbà ní a kàn máa ń tanra wa ni tábà ní àníkú síbẹ̀ gbogbo àdúrà kan lọ́wọ́ máa ń gbà okay àníkú síbẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ń kú because millions of lives is getting lost. We are losing people every day by day because of the bad situation of the country. Kò sépo, kò síná, kò sí ìlera, kò sí nílùú ìtọ́jú gidi fáwọn aláìsàn wa. So kidnappers every now and then. Ṣẹ́rí tí àwọn ẹlòmíín wà tẹ́ pé they will be like kò sí nǹkan tó kàn mí nínú ọ̀rọ̀ Nàìjíríà yìí. Ok tí n bá ṣá ti ń jẹ, tí n bá ti ń mu, tí n bá ti ń yó, tí n bá ti ń wà òkè. Tábà ní kò sí nǹkan tó kàn wá, àwọn ọmọ tàbí kalẹ̀ ńkọ́. Tábà ní kò sí nǹkan tó kàn wá, àwọn ẹbí wa ńkọ́. Tábà ní kò sí nǹkan tó kàn wá, àwọn ará wa ńkọ́. Tábà ní kò sí nǹkan tó kàn wá, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ńkọ́. Kó má dìgbà tí aburú bá padà ṣẹlẹ̀ sí wa ká tó máa sọ pé àwọn èèyàn yìí dẹ̀ sọ tó. Ẹ jẹ́ ká dìde kó gbá ètè ìjà fúnra wa ká lè gbára wálẹ̀ lọ́wọ́ àwọn pípọ̀ yìí. Torí àwọn bàbá wa lówó lọ́rọ̀ sọ wọ́n ní tó bá yá àwọn ọmọ tẹ́tọ̀ fún àwọn ọmọ àjà fún ẹ̀gẹ́t tí kidnap bá kidnap yẹn sìn kò ṣe ẹni tó kidnap yẹn nìkan ló máa ní problem yẹn ẹni tó sọ wípé kò sí nǹkan tó kò ó máa kàn torí gbàgbọ́n wá padà pè oníkálukú máa sáré kiri wọ́n dẹ̀ máa gbó lọ́wọ́ ẹlòmíì wọ́n tún padà pa tábàdẹ̀ ń pè fún ìpínyà ẹ̀jẹ̀ ká pé orílẹ̀-èdè yìí kò ń ṣe nǹkan tó jẹ́ pé bóyá ogun náà fi ń ṣe division is not just by war. There is something we call referendum. Tí referendum yẹn bá wà tó bá gbé referendum wá oníkálukú máa lè tẹ̀ka oníkálukú máa lè dìbò it's just like election. A fẹ́ dúró nínú Nàìjíríà a dúró nínú Nàìjíríà so and once the majority carry the vote a máa pín láyọ̀ àtàlàfíà láì ní kankan but kí ni reason táwọn olórí wa yóò fi lè gbà pé kó gbé referendum wá òun ni pé because tí referendum yẹn bá ti dé ìjẹkújẹ táwọn jẹ ó ti tán tí referendum yẹn bá ti dé gbogbo corruption ó ti stop ok imagine say bàbá wa Tinubu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣépè fún bẹ́ẹ̀ pé Tinubu ni problem Nàìjíríà Tinubu kọ́ ni problem Nàìjíríà Tinubu kọ́ contribute sí problem Nàìjíríà ni the reason why is that àtìgbà tó ti dá Nàìjíríà tó ti pè Nàìjíríà ní Nàìjíríà ní Nàìjíríà ò ti dá àtìgbà tó ti pè Nàìjíríà ní Nàìjíríà ní Nàìjíríà ò ti dá tí ò dẹ̀ lẹ́ẹ̀bà dá láyé táyé máa fi parẹ́ ẹgẹ́ because tí ìjọba kan bá jẹ lẹ́nìí a máa fi ìjọba tó jẹ lánàá ni ìjọba tó bá dé jẹ lọ́la náà a tún máa fi ìjọba tó máa jẹ lẹ́nìí ni bá ṣe pariwo Tinubu ìlú lé yìí if you continue with this one Nigeria of a thing tẹ́lẹ̀ bá tún padà wọbẹ̀ a tún máa sọ pé Tinubu èèyàn dáadáa ni Tinubu bàbá dáadáa ni Tinubu just because that's the foundation of the country nǹkan tí wọ́n gbé orílẹ̀-èdè yẹn lé lórí nìyẹn ok ìlú lé à ń pariwo à jáde àwọn kan la fẹ́ protest àwọn kan ní kò ní ṣeé ṣe àwọn kan ló máa ṣeé ṣe ẹ kàn jẹ́ ká wo example yìí pé ká ní orí wa nìkan orí àwọn Yorùbá nìkan ní Tinubu tí ń ṣèjọba ṣáwọn ọba máa dìde máa lọ gbowó ṣáwọn olóró máa sọ wípé kò ní sí protest ó dá mi lójú pé fúnra àwọn olóyè yìí fúnra àwọn ọba yìí fúnra àwọn olóró yìí náà máa sọ fún Tinubu pé ọmọ àlè ni wọ̀nyí
tó fi ń ṣe wá báyìí lórílẹ̀‐èdè wa but ìgbà tó yẹ pé just a combination of ethnic groups so ó máa jẹ́ kí orúkọ ẹ̀ máa rí bẹ́ẹ̀ tí wọ́n bá lọ́ fẹ́ protest Yorùbá máa sọ pé Ìgbò fẹ́ bẹ̀ kó jẹ́ ni Bọ́lá Haúsá fẹ́ bẹ̀ kó jẹ́ ni wọ́n ní kíní kan fẹ́ ṣe kíní kan but kó jẹ́ kórè wa nìkan ni Tinubu ti ń ṣèjọba orí àwọn Yorùbá nìkan ni Tinubu ti ń ṣèjọba òun fúnra rẹ̀ onílé ṣe gbogbo kan tó ń ṣe ìfẹ́ aráàlú ló máa ṣe so ẹjọ́ tó lọ́wọ́ wá gbà fún gbogbo wa ẹjọ́ ká ṣe gbogbo kí ni ẹ ká fọwọ́pọ̀ ká gbára wa sílẹ̀ torí ènì kan torí ọ̀la ni àwọn bàbá wa ti ṣe tiwọn wọ́n ti lọ nìyẹn àwa náà ṣe tiwa ìgòbẹ̀tà kán tó bí wa náà ti pariwo ìgòbẹ̀tà inú ìgòbẹ̀tà làwọn náà tún wá bí wọ́n sí ẹ má ẹ̀kọ́ ọ̀rọ̀ tiwa náà tún wá dé pa tún máa fi ìgòbẹ̀tà yẹn ká máa fi lé ọwọ́ lọ́wọ́ tínú bá ti pín kò sí wàhálà kò sí dààmú kò sí jà kò sí ta so gbogbo nǹkan máa dìrọ̀rùn fún wa á ṣe é ṣe fún wa o Yorùbá nation. Ogo Iba. ọ̀rọ̀ wa ń bí ẹ bá lọ afẹ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ṣọ̀ bí lóṣù ẹgbẹ́ bí lóòótọ́ àlàyé náà ọ̀rọ̀ Yorùbá ni wọ́n nípa ọ̀rọ̀ Yorùbá nation tẹ̀sọ́ láti ẹ̀kọ́ ìgbé àwa dáadáa ìgbà tí ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí ìta ìgbà àbálẹ̀ gbọ́rọ̀ ní mo láṣẹ rí ọ̀rọ̀ kókó díẹ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ fún gbogbo àṣẹ lóòótọ́ a rí pé ìjọba ti dùn ìjọba yìí sọ́lẹ̀ kan rẹ̀ pé wọ́n máa fi ìjọba kan ní ìjọba kan ní adẹ̀rí pé bẹ́ẹ̀ náà lójú orí bẹ̀ láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìkọsẹ̀ lẹ́ẹ̀kan ẹni láyé bàbá Awólọ́wọ̀ kò ní báyìí ṣe pé abilú pé ayé bàbá Awólọ́wọ̀ gbà ọba òkè pé tá a bá bẹ̀rẹ̀ ní tọ́gbọ̀ àtàrí pé ìgbésí ayé ìrọ̀rùn ó máa wà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́tí bí tàbá jẹ́ ìsìn àrígbé àti Yorùbá tàúsá o sí ìgbésí ayé ìrọ̀rùn kankan fún ìbọn ṣẹ́gbọ́n lè lọ́wọ́ sókè so ní ìsìn tó bá tẹ̀wá gba Yorùbá ní ṣọ̀tẹ́ polówó ẹ̀tẹ́ pariwo káàkiri ìgbà yìí sí kí ni àwọn bẹ́nẹ́fìtì tó tiẹ̀ wá bẹ̀ tí ẹ bìí pé àwọn aráàlú lè jẹ lẹ́yìn ìjọba ilẹ̀ Yorùbá yẹn ó máa rọ̀ wá lọ́rùn ju irú ìjọba àkókò táwọn akẹ́kọ̀ọ́ ìsìlá ọ̀rọ̀ méjì àbí mẹ́ta adáfẹ́ bàbá wa lórí ìtẹ̀bẹ̀rẹ̀ yẹn ìwọ̀n tó wà lẹ́nu ìṣókí ṣẹ́rí tá a bá ń ṣe àkóso orílẹ̀-èdè ra fúnra wa security máa wà oúnjẹ máa wà iná máa wà a máa lè mú àwọn nǹkan tó jẹ́ ọrọ̀ ara wa àwọn máa fi tún ilé wa ilé wa ṣe kò ní sí pé bóyá nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ Yorùbá wọ́n máa lọ gbé fún Ìgbò ẹ̀tọ́ Haúsá wọn ní gbé wá sílẹ̀ Yorùbá ẹgẹ́t anybody tó bá fẹ́ wọlé sílẹ̀ Yorùbá there is something we call neighboring country ṣẹ́rí neighboring country yẹn kò dìgbà tẹ́ bá gba visa kẹ́ tó wọ bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe wáyé nsìn yìí ní visa àkọ́kọ́ mi mo dẹ̀ lè lọ́kùtọ́ mi báyìí nsìn it's a neighboring country but tí n bá wọ bẹ̀ tí mo mọ̀ pé mi kì í ṣe ọmọ orílẹ̀-èdè yẹn máa kọ́ṣọ́ ara mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé mo mọ̀ pé ilé àjèjì ni mo wà òfin wọn ní máa tẹ̀lé ìwà wọn ní máa tẹ̀lé àṣà wọn ní máa tẹ̀lé ẹgẹ́ so kò ní sí pé bóyá máa rò pé mo tó tán mo mọ̀ tán tàbí pé kò sẹ́ni tó máa mú mi mọ̀ pé tọ́wọ́ fún bàbá mi níbẹ̀ yẹn wọ́n á bí níbi tí mo ti ṣẹ̀ wá àti dí ohun tí mo wá ṣe lórílẹ̀‐èdè wọn wọ́n máa find out ẹ̀wọ̀n báwọn yẹn ṣe pọ́n ṣe kidnap àwọn bàbá wa tí wọ́n jẹ́ kán lọ sóko kán jẹ́ kán lọ sódò nísìnyí méjọ́lì àwọn ọmọ àlè Yorùbá náà wà tí wọ́n kidnap àwọn ọmọ àlè Yorùbá wà tí wọ́n ń jalè ẹ̀gẹ́ but tá bá wo kíní yìí bó ṣe pọ̀ tó yìí àwọn àtọ̀húnrìn wa ni wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ láwọn àjèjì báwo ni wọ́n ṣe báyìí wọlé àwọn orílẹ̀-èdè wa tí wọ́n fi kọ́ mi ti gbogbo àwọn atrocity yẹn wọ́n ṣe báyìí wọlé ní wípé kò sí bọ́dà tó jẹ́ pé tí Haúsá bá ń bọ̀ wọ́n máa dún ọmọ akọ́sẹ́ sẹ́gẹ̀ pé Haúsá ní kí ló fẹ́ wá ṣe nílẹ̀ Yorùbá tí Ìgbò bá ń bọ̀ kò sí bọ́dà tó máa ń pè é Ìgbò ní kí ló fẹ́ wá ṣe because we are combined together anybody lè wọlé anybody lè jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn kiri dẹ̀ lélẹ́yìn àwọn tó ṣe wọ́n lélẹ́yìn gbogbo ọpẹ́ pátá àtọ̀húnrìn wa ni wọ́n lè bí fi pé táwọn bá ti wá táwọn bá ti ṣe ìbọn táwọn bẹ́ ṣe àwọn lè jáde padà at any time because they don't have the means of identification láti fi dá wọn. o lè fẹ́ wọlé sí fún tọ́lú ìsìn tábà mú ẹ̀ lè áàtì lọ́sọ̀ ID card o gbọ́dọ̀ fi ara ẹ̀ hàn pé ọmọ bá rí báyìí ní kọ́dà máa tẹ̀kẹ́ lọ́pọ̀ dẹ̀ sílẹ̀ ọ̀pọ̀ sọ́wọ́n ìgbésẹ̀ kọ́kọ́ bá wà padà ṣe wọ́n padà find out wọ́n lè trace ẹ̀ through that record ẹ̀gẹ́t so ikú ọ̀gẹ̀dẹ̀ a máa ní security a máa ní oúnjẹ a máa ní iná a máa lè kọjú ara wa ẹnu wọ́n tún máa lè kára wa a máa lè bára wa sọ̀rọ̀ kò nílẹ̀ tó bóyá àní gbèdé ara wa èdè wa máa tóra wa yé ẹ wo orí ẹ̀sán mo sọ̀rọ̀ kọ́lẹ̀ kan yẹn ní ìgbà tí wọ́n fẹ́ protest àwọn kan sọ àwọn àgbàlagbà Yorùbá kan ní kò lè wáyé
kí ni rísítọ́ fi ní kò ní wáyé ni pé ẹ̀yà mẹ́ta la kó pọ̀ wọ́n máa gbé tí protest bá wáyé Ìgbò lè àtàkì Yorùbá Haúsá lè àtàkì Ìgbò understand but tó bá yẹ pé àwa ara wa ni orí wa ni tí wọ́n ti ń ṣèjọba bí protest fi fẹ́ wáyé yẹn wọ́n máa sọ fún ìjọba 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 láti ṣe ìgbésẹ̀ wa ni sí ìmọ̀ràn tí ó kàn máa gba Yorùbá ní lóko dé diaspora orúkọ tèmi ní Oríadé Adébọ́lá aka Bukka ìbò mọ̀ sí àbúkátì ìmọ̀ràn tí máa gbọ́ ọmọ Yorùbá àjàjà wa tá a wà ní diaspora pátápátá ni pé ẹjọ́ ẹ lọ fi mọ̀ ṣọ̀kan torí pé mo rí pé àwa tá a wà lọ́hùn náà àyìn wùwà location for one dáàsì wa Nàìjíríà ẹjọ́ ọ̀rọ̀ ìjà àbí owó ẹlọ́gbẹ̀tì ẹ jẹ́ ká fi ìfẹ́ bára wa ṣe lágbájá kan lè ní kíní kan lọ́la lórí social media every time ó máa bára yín jà ó ń fa ìfàsẹ́yìn fún àwa ọ̀dọ́ tí a fẹ́ ṣe iṣẹ́ yìí gangan àwọn ọ̀dọ́ tá a fẹ́ jáde pé kílẹ̀ Yorùbá lè tò ó ń fa ìfàsẹ́yìn fún wa èyí táwọn olókè àṣàṣíwájú nídìí àti máa bára yín jà that's why ẹni dàbí fìmọ̀ ṣọ̀kan àti ẹ̀yin mídíà àwa mídíà pàtàkì ẹjọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan láì ká bára wa jà nítorí pé nínú tó ń fa ẹ̀fọ́ àsẹ́yìn náà mídíà náà pé ẹ̀yin bàbá tẹ́wà àbẹ́ẹ̀ tó ń gbé sípò owó àbẹ́ẹ̀ tó ń gbé sípò kíní kan ní ẹjọ́ ẹ try láti jẹ́ pé ká lè mọ̀ pé ibi tá a fẹ́ gbà lélẹ̀ ẹ jẹ́ ká ẹ má bára yín ja ìjà kankan ó wọ́n àfẹ́tì àwa tá a wà nílé ètò pé bóyá fún wa lórí kan àwa fi ẹ̀mí wálẹ̀ àwa tá a wà ní gangan ni oko àwa là ń fojú winá but mo fẹ́ rọ gbogbo wa níbi tá a wà wípé ìjà láàrin ara wa lágbájá kan ṣe báyìí kàmẹ́dó ṣe báyìí ẹgbẹ́ má jẹ́ ká ṣe mọ́ and again gbogbo ẹgbẹ́ tẹ́lẹ̀wù tẹ́lẹ̀ dálẹ̀ ìsọ̀ kíní kan ni o gbogbo kíní kan ni ẹjọ́ ẹ jẹ́ ká dẹyọ̀ kan mi ní kó kálù máa ṣe ẹgbẹ́ o ẹ jẹ́ ká fẹnu kò ìdí lágbájá bá sọ ní group kan náà ká bá lẹ́nu kejì ẹ má sọ pé kíní kan mi fẹ́ bá lágbájá òfẹ́ bá kíní ṣe ẹjọ́ gbogbo ẹgbẹ́ tó lè wà nínú tó gbé àjàgbara Yorùbá dání ẹjọ́ ẹ wà nínú ẹyọ̀ kan nínú ìṣọ̀kan ẹ jẹ́ ká fìfẹ́ lò ká lè fi gbé àtẹ̀síwájú ẹ jẹ́ ká fi tọmọdé yẹn mọ́ ọgbọ́n torí pé ọmọdé yẹn mọ́ ó máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ báwọn nígbà tí wọ́n wà ní ìgbà nígbà tí wọ́n sì ń lè gbogbo ẹ̀yin jẹ́ pé bóyá ẹ̀kọ̀fẹ́ ya fọ́tò àbí ẹ̀bí gbàtà nù àwa mọ tí ojú ti rí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan àdúrà wa gbà pẹ̀lú àṣẹ ìrọ̀ fún gbogbo wa nílé lóko tí gbogbo wa ká fi mọ̀ ṣọ̀kan ká ṣe ìfẹ́ wọn ní kókó àdúrà wa gbà. All right, Koiki Winda bring the work closer to your doorstep. Today being 5th of September 2024. Àríjù báyìí lọ, a dúpẹ́ fún Ọlọ́run tó fún alákòókò yìí láti ká rí àwọn ẹ̀dẹ́ ṣe ní ìpínlẹ̀ Èkó ní Àlímọ̀ṣọ́. Ẹ ṣé gan, Yorùbá nation no going back. A máa dá dúró náà ni. So ẹ ṣé gan fẹ́yìn tẹ́ ẹ̀ kó wà nílé. So láìpẹ́ láì jìnnà a tún máa jáde. Láìpẹ́ láì jìnnà máa jáde. So thanks to everyone, thanks to all Koiki Media fans, thanks for staying tuned. We thank you for being there every day, every night. We thank you for supporting the Yoruba Nation. We thank you for using your data to stay tuned to support Yoruba Nation. Yoruba Nation, no going back.